a kú ìsọ̀kalẹ̀, adúpẹ́ sá o. a kú iṣẹ́ olúwa. Fún àwọn tí wọ́n máa wòye káàkiri àgbáńlá ayé, orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi náà ni Peter John Adémọ́lá, sọ́ọ̀nì mi ni Peter Adémọ́lá ni ìyá àti bàbá sọ mí. Johannu orúkọ ìbánisí mi sọ ni Peter John Adémọ́lá. Bàbá èrí làwọn èèyàn máa ń pè mí tí wọ́n mọ̀ mí sí jù gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n fi fún Ọlọ́run nínú ìpè mi àti iṣẹ́ ìránṣẹ́ mi. Bàbá èrí, kí ni ohun tó fa sábàbí orúkọ yẹn? Ẹ ṣeun sá, ayé mi nítàn. Ní ọ̀pọ̀lọpọ̀ ibi náà ni mo ti sọ ní gbogbo àgbáyé bí ìbẹ̀rẹ̀ mi ṣe rí. I have a very humble beginning. So gẹ́gẹ́ bí ìtàn tí mo fẹnu lé church nígbà tí mo gbàdúrà fún àwọn èèyàn. So ọmọ oṣù méje ó ní ọ̀sẹ̀ kan ni wọ́n bí mi ní ìrètí pé kò ní yè. Sí ìlú wo? Ìlú tí wọ́n bí mi sí wọ́n pè ní Ẹ̀gbẹ́ ní Kogi State, but ọmọ bíbí ìlú Orúkọ ni mí ní Kwara State. Àwa la bọ́dà Kwara sí Kogi. So Ẹ̀gbẹ́ hospital yẹn àwọn ẹ̀kọ́ àní wọn ní jẹ́ hospital tó tóbi gbogbo ènìyàn wọn wá. So ibẹ̀ ni wọ́n bí mi sí ní nǹkan bí ọdún mẹ́rìnléláàádọ́ta sẹ́yìn. Mẹ́rìnléláàádọ́ta, 64 years ago. 54 years. Àádọ́ta, 54 years ago. Bàbá, ìpè yìí ilé labọ́lá ni àbí ọlọ́kọ̀ pè é sínú kìrìsìtẹ́nì tẹ́fi di alàgbàjọ lẹ́nìí? Dúpẹ́ sà, wẹ́ àwọn kan ní pé àwọn ti gbàgbọ́ láti kékeré, ṣùgbọ́n ìgbàgbọ́ àti kékeré kò lè jẹ́ ìgbàgbọ́ tó dájú. Ìgbàgbọ́ ẹni tó bá gbàgbọ́ ó gbọ́dọ̀ ti dé ìkóríta awareness àti discernment láti mọ rere yàtọ̀ sí búburú. So ìgbà yìí ni torí àwa fundamentalist I believe nínú pé èèyàn gbọ́dọ̀ lè take a decision kó tó di pé yóò sì rí bọmi kó tó jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀. So a kì í ṣe infant baptism. So lóòótọ́ ni mo ń lọ church láti kékeré, mo ń tẹ̀lé àwọn òbí lọ church láti kékeré, ṣùgbọ́n ó ní ìgbà tí mo tó fi ayé mi fún Kristi gangan mo ti tó ọmọ ọdún 17 gbà yẹn. Ẹlẹ́ni ló ìbéèrè yẹn ṣe lọ. Yes sir. Ilé labọ́lá ni ẹ̀sìn kìrìsìtẹ́nì ni àbí bó lọ́lọ́run ṣe pè yín gan sínú ìjọ? Right, mo sọ wípé mo ti ń lọ church láti kékeré, mi ti tẹ̀lé àwọn òbí lọ sí church, but a ò lè kà yẹn sí ìgbàgbọ́ nítorí pé ènìyàn ò tí lè make decision. So infant baptism is not part of our doctrine ní fundamental sap. So nígbà tí mo bàlágà tí mo mọ rere yàtọ̀ sí búburú, mo sì pàpà yan ipa ọ̀nà Kristi yàtọ̀ sí pé mo ti jẹ́ church goer láti kékeré mi. So mo mọ ìyàtọ̀ nínú ìgbàlà àti pé ènìyàn ní ìgbàlà. So mo ní ìgbàlà, mo fi ayé mi fún Kristi, mo jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà. Bẹ̀tì yẹn náà sọ ní di ẹni ìpè, mo gbọ́ ìpè wá sínú agbo mímọ́ láti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run mi. Bó ni ìpè yẹn ṣe wá? Ẹ lálàá ni Ọlọ́run fọwọ́ tọ́ yín ni ó sọ sí yín lọ́kàn ni àbí ẹ̀kọ́ ló jẹ́ fún yín pé lágbájá Olúwa pè ọ́ mọ̀ ṣe báyìí? Ẹ ṣé sà, nígbà tí mo dàgbà tí mo fi ayé mi fún Kristi, mo darapọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ nínú church, mo ń sa gbogbo ipá mi nítorí pé gẹ́gẹ́ bí mo ti dàgbà láìléèyàn, mo fi Ọlọ́run ṣe ohun gbogbo. So àwọn ìránṣẹ́ Ọlọ́run náà mo máa ń súnmọ́ wọn, mo mọ̀ pé mo máa ní ìpè. Eré àbítọ́ ti pè mí, eré àbítọ́ Ọlọ́run ti pè mí yẹn, ènìyàn kí admire pastor torí bí ẹni pé wọ́n gba ìyàmọ́ ẹsẹ̀ ni. So kò ní sẹ́ni tó fẹ́ rí wọn tó fẹ́ admire iṣẹ́ Olúwa. Nígbà tó yá mo bẹ̀rẹ̀ sí ní ìrírí, àwọn ìrírí mi yẹn mo ń rílé tẹ̀mẹ́ni tó jẹ́ bàbá nínú Olúwa fún mi, pastor Jacob Ọláwìyí olówó làgbà. So pastor Jacob yẹn ló wá ń sọ fún mi pé ìrírí ìpè ni. So kó tó di pé ó wá yé mi náà. Irú ìrírí wo? Ìrírí wọ̀nyẹn lójú àlá mo máa rí pé mo gbọ́wọ́lé àwọn ènìyàn, mo ń ṣe prayer fún wọn,
nǹkan ṣẹlẹ̀ ní ojú oorun àwọn kan míì tó ṣẹlẹ̀ lójú oorun àtọjú àlá ń gbà yẹn gan títí di sí gan kò manifest gan a rí pàtì ẹ̀ bẹ́ẹ̀ a sì rí pàtì ẹ̀ that is yet to be realized ṣùgbọ́n táwọn kan wọ̀nyí keep coming títí di 1989 wọn láti sá kúrò lábúlé mi ò fẹ́ ìpè yẹn mo wá sá wá sí ẹgbẹ̀rẹ̀ ti sá kúrò ní àbí Èrùbú ni mo ti sá kúrò mo wá sí Èkó níbí mo wá ṣiṣẹ́ ní Royal Spinners ní church gate group ní Ìsọ̀lọ̀ mo wá ṣiṣẹ́ ní spinning company tí àwọn India tí wọ́n ń ṣe alákòóso ẹ̀ so ibẹ̀ ni mo ti ṣiṣẹ́ ibẹ̀ gan ni gbogbo ẹ̀tẹ̀ tí wá fọ́ ọmọyọ̀ nítorí pé church tí mo lọ ìjọ kan pásítọ̀ kankan dì ó ní kí n dìde kí n máa léèdì sóòrù ó lóun rí ògo Ọlọ́run lára mi so gbogbo ibi tí mo bá wọ̀ ó wá di pé gbogbo ènìyàn ló ń jẹ́rìí olóṣà ni o onímọ̀lẹ́ ni o ìpè Ọlọ́run ń bẹ lára kò wá sí hidden place fún mi mọ́ ìgbà yẹn ni mo tó láti sọ pé mo wá fi gbogbo ẹ̀ lẹ̀ fún Kristi mo wá tẹ̀sẹ̀ wá padà sábúlé tí mo ti sá kúrò yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá lọ sọ ìrírí mi lẹ́kọ̀ọ́ again fún bàbá mi nínú Olúwa wọ́n wá mú mi lọ bá bàbá J.D. Ọbáfẹ́mi wọ́n wá fi mi sí túlẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí kọ́ ṣe Olúwa. ẹ ṣeun bàbá ní ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kan ẹ sọ kínní kan ẹni pé bí wọ́n ṣe bí bàbá ní ẹni yìí àwọn òṣùwọ̀n pé ààyè lẹ́ni yìí ìyá ń ṣẹ́gi inú gbó wọ́n ń ṣẹ́gi èyí náà ń ṣé bàbá ètè lọ ni kí ló fa àkùdé yẹn then ṣé kí ní èsì kò tiẹ̀ padà affect ẹ̀kọ́ yín kẹ́ ẹ tó débi tẹ́ ẹ délé ní. ìtàn mi pátápátá máa ń wá emotional létí ẹni tó bá gbọ́ tọ́sẹ̀ gẹ́gẹ́ mo sọ pé mo la ìgbà kékeré yẹn kọjá tí bàbá mi ní mi ò ní lè jẹ́ alààyè òun lè jẹ́ medical doctor so for more ramifications he cannot live ó dẹ̀ confess ẹ̀ bẹ́ẹ̀ Olúwa sọ pé màá wà náà ni mo fi wà wọ́n ní àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ hospital yẹn àti doctor yẹn gbogbo wọn gbìyànjú Ọlọ́run sáà mú mi wà láàyè ọjọ́ tó wá gbé mi délé tó sọ pé Baríkà ẹ kú ewu ọmọ o pé ìyá mi gbé ọmọ délé wọ́n ní ìgbà tó ní máa dìrọ̀lẹ́ yẹ́lò fífa ti bò mí láti orí dé ẹsẹ̀ so yẹ́lò fífa ti bò gbogbo ara mi pátápátá so nígbà tí yẹ́lò fífa dẹ̀ ti wá bò mí yẹn àmì pé kò lè yè náà ló tún wá farahàn ṣùgbọ́n Ọlọ́run pàápàá wò mí ó wò mí dàgbà ṣùgbọ́n tí mo ṣe wà lọ́wọ́ ọmọ ọdún 6 bàbá mi wá fi ayé sílẹ̀ by accident Peter Ajayi Kele olórúkọ dad mi as a medical doctor ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi ló l'accident ó sì kú ní Ìlọ́fà ẹgbẹ́ ọ̀dọ̀ yín náà ni ẹgbẹ́ ọmọ rẹ̀. bàbá ọdún wa ni ẹ bọ́ sínú ìpè gangan tí ṣọ́ọ̀ṣì di ohun tí ẹ dálẹ̀ ẹ fi lọ́lẹ̀ tí àwọn ọmọ ọ̀gẹ́sì bẹ̀rẹ̀ sí ní wá. mo ti lo 30 ọdún ní ìsìn nínú ìpè mo ti lo 30 ọdún ṣùgbọ́n ní ti church ìgbà tó Olúwa pè mí kọ́ ni mo dá church sílẹ̀ ìgbà tí Olúwa pè mí yẹn tí mo gba training tán ní 1991 ni mo fi ṣe ara sílẹ̀ 1992 ni mo lọ ṣe túlẹ̀ lábẹ́ bàbá John Dada Ọbáfẹ́mi the ex-wife president of Christ Apostolic Church so náà lẹ́yìn ìgbà tí mo ṣe túlẹ̀ tán wọ́n recommend mi lọ sí seminary àwa la pioneer University of Ibadan program ní CAC seminary nílẹ̀fẹ̀ so mo dẹ̀ parí ní 1995 mo dẹ̀ parí ní 1995 with distinction in biblical knowledge. Bàbá yes sir. Fáwọn tí wọ́n kọ́kọ́ ń wé láwọ̀kọ́ yes sir. ẹ ti dárúkọ yín orúkọ ọjọ́ yes sir. then orúkọ yẹn báwo ló ṣe wáyé gbogbo ìjọ ló máa ń ní pé ìdí tí olùdásílẹ̀ òfin sọ orúkọ ọjọ́ ní ìjọba ẹni ìjọ mi ń jẹ́ o ní tó fa lélẹ́yìí o. ẹ ṣeun sà so lẹ́yìn ìgbà tí mo kú ní sẹ́mínárì mo lọ ṣiṣẹ́ pẹ̀lú CAC so kí n tó wá ní ìpè láti wá dá ìjọ yìí sílẹ̀ so kì í ṣe pé ẹnikẹ́ni ló rán wa wá láti wá dá ìjọ yìí sílẹ̀ by faith a máa ń pe kíní kan ní church planting by faith so by faith òun ni a sì bẹ̀rẹ̀ church yẹn ní 1996
lábẹ̀rẹ̀ church yẹn a pè ní Christ Apostolic Church Word and Life Ministry nígbà yẹn ṣùgbọ́n à ń pè ní Christ Apostolic Church Word and Life City báyìí nítorí pé ó ti di city ó ti ẹ̀ka rẹ̀ ti lọ káàkiri so òun àfi change. níbo làwọn ẹ̀ka wà níbo làwọn ẹ̀ka wà báyìí. ẹ̀ka wà káàkiri àwọn ìránṣẹ́ Ọlọ́run náà dẹ̀ wà káàkiri tí Ọlọ́run ti tọwọ́ wa train. Nàìjíríà níbí nìkan àbọ̀ ti wà lókè. wọ́n ti sí lókè òkun ṣùgbọ́n wọ́n ti wà ní Nàìjíríà níbí wọ́n ti wà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló wálé ní ọ̀pọ̀lọpọ̀ náà ní logistics tó ṣẹlẹ̀ ní Nàìjíríà kò lè jẹ́ kán mèkẹ́ because ẹ̀rí a máa ń ṣe lọ́dọọdún ni tí n bá ti sọ̀kalẹ̀ báyìí ṣùgbọ́n a máa ń fọjọ́ sí ká tó ṣe ní gbogbo ọdún ṣùgbọ́n àfọjọ́ sílẹ̀ ìní lọ́jọ́ sọ̀kalẹ̀ ìní lọ́jọ́ ẹ̀rí nítorí bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí káráyè gbàdúrà káráyè gba ire wa lọ́dọ̀ Ọlọ́run mo ti sọ̀kalẹ̀ olófin. tàbí máa fẹ́ fi ìjọ lílẹ̀ sàpápà ẹni tó fẹ́ dá ìjọ lẹ̀ tí ó ti wà lábẹ́ nìkan tẹ́lẹ̀ ó wá fẹ́ dá tiẹ̀ lẹ̀ ó máa ń ní àwọn ìdojúkọ pàápàá ibi tí ìyẹn máa forí ìjọ sọ jẹ́ nínú ìdojúkọ báyìí sà. wẹ́sà bí ìjọ ṣe rí lóòótọ́ ìjọ jẹ́ ìdásílẹ̀ ti ẹ̀mí Ọlọ́run bẹ̀tì ipa tí ara náà wà níbẹ̀ so bí ohunkóhun bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sà ó máa ń wà with its own problem so a ní àwọn similar problem of the beginning a ní wọn ṣùgbọ́n bá ti ní wọn náà lọ́lọ́run gbé wa borí wọn lẹ́yìn náà bá ní oore ọ̀fẹ́ láti rin àwọn ìjọ wa káàkiri lónìí ẹ rí i pé Jésù Kristi fúnra rẹ̀ ó ti kọ́ ìjọ ara ẹ̀ fúnra rẹ̀ nípa àánú ẹ̀ so ìdí ẹ̀ làwa ṣe púpọ̀ ní Kristi ṣe. gẹ́gẹ́ bí orúkọ yín bàbá ẹ̀rí bí tẹ̀yẹ́ pé ti sọ ìtumọ̀ bàbá ẹ̀rí fún wa ṣùgbọ́n ẹ̀rí náà nínú ìjọ ó ṣe pàtàkì àwọn ẹ̀rí wo ló ti hàn nínú ìjọ Olúwa. ẹ ṣe sà èmi lè sọ nípa ti Olúwa Ọlọ́run alágbára tó lè ṣohun gbogbo nínú gbogbo ṣùgbọ́n àwọn ènìyàn ara wọn lè rí wà bó ti wà lára mi bẹ́ẹ̀ náà ló wà lára ẹnì kọ̀ọ̀kan tàbá ní ká máa ṣí abala ẹ̀rí lónìí tó wáyé pé ọjọ́ tí ààyè rẹ̀ wà ní ẹgbọ́n ohun tí ó máa ti ẹnu àwọn èèyàn jáde nípa iṣẹ́ Olúwa àwọn abàmíṣẹ́ mérìírí tọ́lọ́hún ṣe ṣàgàdọ́lọ́mọ wo aláàrùn là sọ ẹni táyé ò jẹ́ nǹkan kan sọ wọ́n di nǹkan kan so àwọn ẹ̀rí lé ẹ̀rí wọ̀nyí ó wà so oníkálùkù ló ń sọ ẹ̀rí tiẹ̀ ẹ̀rí tèmi ó jẹ́ ẹ̀rí mérìírí tí kò sẹ́ni tó gbọ́ tí kì í máa nu omi lójú ó ti yí ìgbà mi padà ó ti sọ ayé mi dọ̀tun nípa tara àti nípa tẹ̀mí gbogbo jẹ́ tọ́lọ́run láyé o. bàbá ibi tẹ́ ẹ wà Ọ̀tà àwọn ìbágan máa sọ pé wọ́n á ní ó burú bíi kinní kan Ọ̀tà mi fẹ́ sọ wọ́n á ló burú bíi kinní kan Ọ̀tà pẹ̀lú gbẹ̀dẹ̀ lè gbé dání wọ́n máa ní nǹkan tó yẹ pé àwọn káàkiri sọ pé bóyá àwọn tán náà burú tán fẹ́ sọ pé wọ́n burú yẹn náà mọ ẹni yẹn tẹ̀lé dẹ́wà sọ́dọ̀ yín tẹ̀lé fàdúrà túlẹ̀ ẹ̀fàwẹ̀ túlẹ̀ ẹ bá wọn gbọ́n náà fún wọn fẹ́ fight back pé ìwọ ló láyà ìjẹ́lú ẹ̀ wáyé sẹ̀. àdúpẹ́ sà ibi tó bá rán ni ibi ààbò rẹ̀ wà ní ibikíbi tó bá ti rán ènìyàn ibi tí ààbò rẹ̀ wà nìyí so mo dúpẹ́ pé ibi tó rán mi mo tètè discover rẹ̀ mo dẹ̀ gbé ìlú yìí with great impact among Muslims among non-believers among Christians we have impact church nìkan àìmọye àwọn ìránṣẹ́ Ọlọ́run olùṣọ́ àgùntàn tọ́lọ́run kò láti dájọ́ sílẹ̀. Lásà fífa ké. ẹ lè rí rẹ́kọ̀dù ẹ̀ láwọn òní. You cannot see the record in our own gbogbo fífa tó ti wá. all the FIFA that have been coming. àwọn hospitals are free. àwọn ilé ìwòsàn wa bọ́. májẹ̀mú èrè. here is the covenant of ó wà nínú àwọn májẹ̀mú tó lù wá ń lò. it's among the covenant that fún ìlú yìí. for this town. so máa padà sáárín omi. I will return back to the middle of this water. I will lie down there. nígbà tí bá dọ̀ wá lẹ̀. While I lie down, bọ́ bá ṣe fẹ́ describe ayé. as you want to describe your life fún oṣù méjìlá. for the 12 months, wàá máa fi ẹnu rẹ̀ sọ. declare it, pronounce it to yourself. lẹ́yìn náà. After that, máa pẹ́ omi yẹn. they will share the water. ọ̀ àmà mẹ́rin lọ ní. You will be going back home with a nọ́mbà fóònù mi testimony. ni mo pè fún ọ. The number of my phone is 080 344 080 756. gbogbo di ọjọ́ mẹ́sàn-án lónìí. ìwọ àti àrọ́mọdọ́mọ rẹ
Alpha, heaven to the earth. And we call upon God in heaven in answer by faith, wherever you are. The Bible says, I am a man of the once I ask someone to go this way, they will go like that. Once I ask someone to go that way, they will go like that. He said, Jesus made a decree. Last water did not exactly the time the authority. This is the authority. Now, olórí àwọn ilé kò pè mí. Kerubu at Lagos government. ó ní sà wọ́n sọ nínú inú rédíò. Said they are not these things from báwo radio. ni yóò lè gbé èyí lẹ́yìn mi. How can somebody take a on my ó behalf? ní ẹ̀rí kérúbù ló. I said, hey, he thought that maybe that was ilé ìtọ́jú gbé jáde nínú bọ́ọ̀sì. the one they bring out in box. rárá sà. I said, no. eléyìí. This ìgbérun pàtó. eléyìí. ọlọ́run sọ pé ọba ilé ìwọ̀n ojú olúwa. Wọ́n sì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ sí ọdún yìí. gbogbo mi ò rí sẹ́mi ò rẹ́ni ṣe mí láàánú. mi ò lóòrùn lọ́wọ́ mo ń lò pé láyé rẹ̀. bí ibi bá padà láyé lọ kọjá ibi ni ò ní yálé. ariwo ayọ̀ làbà bọ́lá òjò ọlọ́run. that is your portion. mo wọlé. I lie down. òpin wọlé tí o kàn ọjọ́ yẹn rí. This is the meaning of that 30 days. mo béèrè kí ọ̀run ṣí. I asked for heaven to open. mo wá lulẹ̀ ẹ̀sì. ẹ máa béèrè pẹ̀fẹ́ lọ́wọ́ náà. You ask for God.